ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn ni fún orúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ nínú àánú àtọ́lá ńlá yín kẹ́ gbọ́ ọpẹ́ wa o. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa, kẹ́ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn fún ògo ẹ̀yin Ọlọ́run bàbá, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí, a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìwàláyé àti ìwàláàyè rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tí ń wò wá nílé, fún ìbùkún, oore ọ̀fẹ́ àti ìwàláàyè Ọlọ́run ló dá ayé wọn bákan náà. Àlàáfíà àti ìwàláàyè Ọlọ́run ò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù, àmín. A tún ti dé bí a ṣe ń dé, a ti mú kókó ẹ̀kọ́ mìíràn wá. Kókó ẹ̀kọ́ mìíràn tí a mú wá fún wa lónìí, ìbéèrè ni. Ìbéèrè tí a fẹ́ fi Bíbélì wádìí. Ìbéèrè náà jẹ́ ìbéèrè èyí tó jẹ́ pé ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí ń sin Ọlọ́run lónìí nípasẹ̀ Jésù Kristi tí wọ́n ń bira wọn ní ìbéèrè. Ìbéèrè náà ni, ṣé Kristẹni lè fèdè fọ̀ lónìí? Ṣé Kristẹni lè fi èdè fọ̀ lónìí? Ìbéèrè tí a fẹ́ béèrè gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èyí tí a ní fún wa lónìí nìyí. Ṣé Kristẹni lè fèdè fọ̀ lónìí? Àwọn olóyìnbá sọ pé, can Christians speak in tongues today? Ìbéèrè tí a fẹ́ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A fẹ́ wo Bíbélì. Ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ nínú àánú rẹ̀ ká wádìí ohun gbogbo dájú ká sì dé tí ń ṣe òtítọ́ mú. Ìtàrí nínú ìwé Tẹsalóníkà kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21. Ọlọ́run fẹ́ ká wádìí ìfẹ́ Ọlọ́run, ká béèrè nínú Bíbélì tí ń ṣe ìfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá ǹjẹ́ àwa Kristẹni tá wà nínú ayé lónìí, ṣé a lè fi èdè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ti rí onírú àpẹẹrẹ nínú Bíbélì àti nínú ìjọ májẹ̀mú tuntun ní ìgbà tí ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀? Ìbéèrè tí a fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ohun àkọ́kọ́ tọ́lọ́run fẹ́ ká kíyèsí bí a ti ń wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé kí Kristo tó kúrò nínú ayé yìí, kí a tó gbà á padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa, ó pàṣẹ, ó sì sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò bà lé wọn. Àmì, àwọn onírú àmì ni ó sì tẹ̀lé ní ìgbà tí ẹ̀mí Ọlọ́run bá bà lé wọn. Ọ̀kan lára àwọn àmì tí ó tẹ̀lé bíbàlé ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé wọn, ó ní wọn ó máa sọ èdè mìíràn. Kristi ló kọ́kọ́ sọ àsọtẹ́lẹ̀ fún àwọn àpọ́sítélì rẹ̀ bẹ́ẹ̀. Níbo ló ti sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ẹ ká kíyèsí Bíbélì nínú ìwé Máàkù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. Mark 16 verse 17, kí ni Bíbélì wí? Ohun tó sọ nìyí. Ó ní, àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọ́n ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọ́n ó sì máa fi èdè tuntun sọ̀rọ̀. Àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi tó sọ fún àwọn àpọ́sítélì rẹ̀ nìyí kó tó di pé a gbà á padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tó padà sí ọ̀dọ̀ Ọlọ́run, ó ti sọ fún wọn pé ó ní ẹ̀mí Ọlọ́run yóò bà lé wọn. Àmì tí a ó fi hàn pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn ni pé wọ́n máa sọ
onírúurú èdè. Ọ̀rọ̀ wa fẹ́ béèrè nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí pé ṣé Kristẹni lónìí lè fi èdè fọ̀? Ìbéèrè tí a fẹ́ wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. A sì ti sọ pé Jésù Kristi ló sọ àsọtẹ́lẹ̀ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé àmì tí a fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn ó ní pé wọ́n ó máa fi agbára Ọlọ́run lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n sì máa sọ èdè tuntun, èdè mìíràn. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó fún wa bí a ti ń wádìí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jésù ti sọ bẹ́ẹ̀ pé àwọn àpọ́sítélì rẹ̀, àmì tí wọ́n fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn, ọ̀kan lára àwọn àmì náà ó la fẹ́ gbéyẹ̀wò lónìí. Wọ́n ó máa fi èdè mìíràn sọ̀rọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun èkejì tá a gbọ́dọ̀ kíyèsí ni pé ọ̀kan lára àmì pé ẹ̀mí Ọlọ́run bà lé àwọn ènìyàn ní ìgbà Bíbélì ó ní pé wọ́n ń sọ ní irú èdè gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run, as a gift of God. Wọ́n ń sọ ní irú èdè gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run. Kọ́ríńtì kínní orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9, kí ni Bíbélì sọ fún wa níbẹ̀? Kọ́ríńtì kínní orí 12 nígbà tá a wo ẹsẹ̀ 9, kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní ẹsẹ̀ 9 sọ pé nítorí tí a ó fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí, àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ti ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà, àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣe, àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀, àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀, àti fún ẹlòmíràn onírúurú èdè, àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè. Ní tá à ń gbéyàwó ni pé àmì, sign of the spiritual gift, àwọn àmì pé ẹ̀mí Ọlọ́run ó bà lé ènìyàn ní ìgbà Bíbélì. Ọ̀kan lára àwọn àmì náà ni kí ènìyàn máa sọ onírúurú èdè. Ọ̀kan lára àmì pé ẹ̀mí Ọlọ́run bà lé ni ó ní kí ènìyàn máa sọ onírúurú èdè gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Kọ́ríńtì kínní orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9 sí 11. Ìta fẹ́ gbéyàwó ni pé Jésù Kristi ó sọ fáwọn àpọ́sítélì rẹ̀ pé àmì tí wọ́n fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run bà lé wọn ó ní pé wọ́n á ní agbára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Wọ́n sì lè lágbára láti lé onírúurú ẹ̀mí èṣù jáde, àti wípé wọ́n máa sọ onírúurú èdè mìíràn. Àwa ń béèrè pé ǹjẹ́ Kristẹni lónìí ǹjẹ́ Kristẹni lè fi èdè fọ̀ bí? Ìbéèrè tí a fẹ́ láti fi Bíbélì dáhùn ní, a ti sọ pé àríkà ní Bíbélì pé a sọ ní àsọtẹ́lẹ̀ láti ẹnu Jésù Kristi pé àmì pé àwọn wọ̀nyí ti gba ẹ̀mí Ọlọ́run ó ní pé wọ́n fi onírúurú èdè mìíràn wọ́n máa fi sọ̀rọ̀. Èdè tí wọn ò kọ́, èdè tí wọn ò gbọ́ ni wọ́n fi sọ̀rọ̀. Báwo ni ẹ̀mí Ọlọ́run yìí, báwo ló ṣe bà lé àwọn ènìyàn nínú ìjọ májẹ̀mú titun? A wá wo ní irú àpẹẹrẹ nínú májẹ̀mú titun kí a sì gbé àlàyé kalẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé ní ẹyọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́, ní ìgbà tí ẹ̀mí Ọlọ́run bà lé àwọn àpọ́sítélì ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì, kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì náà ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Iṣẹ́ àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1, mo fẹ́ ká fi ọkàn bá ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí lọ. Ó ní nígbà tí ọjọ́ Pẹ́ńtíkọ́sì sì dé, gbogbo wọn fi ọkọ̀ kan wà níbì kan. Lójijì ìró sì ti ọ̀run wá bí ìró ẹ̀fúùfù líle, ó sì kún gbogbo ilé níbi tí wọ́n gbé jókòó. Ẹ̀là ahọ́n bíi ti iná sì yọ sí wọn, ó pín ara rẹ̀, ó sì bà lé wọn olúkúlùkù wọn. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́,
wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Mo fẹ́ ká dúró níbẹ̀ náà. Ní ìgbà tí ọjọ́ Pẹ́tíkọ́sì dé, a sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run gẹ́gẹ́ bí ohun tí Kristi sọ fún wọn ní ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 17 pé àmì wọ̀nyí yóò tẹ̀lé àwọn tó bá gbàgbọ́, wọ́n ó máa lé àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n ó sì máa sọ ní irú èdè. Ọ̀rọ̀ yìí ó wá sí ìmúṣẹ ní ìgbà àkọ́kọ́ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì, nígbà tí ẹ̀mí Ọlọ́run bà lé wọn. Bí ẹ̀mí Ọlọ́run ti bà lé àwọn àpọ́stélì, wọ́n fi onírú èdè mìíràn sọ̀rọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìbéèrè tá à ń béèrè ni pé ṣé Kristẹni lè fèdè fọ̀ lónìí? Ìbéèrè tá à ń béèrè nìyí. A sì fẹ́ wo torí ìbéèrè ni a fẹ́ wo Bíbélì, a sì fẹ́ wo ìdáhùn rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Bíbélì là kalẹ̀ fún wa. A ti ka Ìṣe Àpọ́stélì orí 2. A rí kà pé ní ìgbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́stélì, ní ìgbà tó bà lé wọn, wọ́n bẹ̀rẹ̀ sí í fi onírúurú èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa ti sọ fún wọn ṣáájú nínú ìwé Máàkù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Ní èdè tí wọ́n fi ń sọ̀rọ̀ yìí, ṣé èdè tí ẹnikẹ́ni kò gbọ́ ni? Ìdáhùn ni pé rárá o. Àwọn tó wà níbẹ̀ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì, tá bá kà á sísàlẹ̀ sí nígbà tá a bẹ̀rẹ̀ sí ń ka ní irú àwọn Júù tó wà ní orílẹ̀-èdè gbogbo, tó wá láti ibi orílẹ̀-èdè gbogbo, wọ́n tó bí 17 17. Nígbà táwọn àpọ́sítélì sì bẹ̀rẹ̀ sí ń fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àmì pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn. Gbogbo àwọn tó wà ní Jerúsálẹ́mù, àwọn ni wọ́n gbọ́ ìró yìí, wọ́n sì gbọ́ ohun tí àwọn àpọ́sítélì ń sọ ní èdè abínibí wọn. Mo fẹ́ ká kà á síwájú sí ká wo ẹsẹ̀ 5. Ó ní àwọn Júù olùfọkànsìn láti orílẹ̀-èdè gbogbo lábẹ́ ọ̀run sì gbé Jerúsálẹ́mù. Nígbà tí wọ́n sì gbọ́ ìró yìí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ, wọ́n sì dààmú nítorí tí olúkúlùkù ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ní èdè rẹ̀. A sì ṣe gbogbo wọn, ẹnu sì yà wọ́n, wọ́n sì wí fún ara wọn pé wò ó, ará Gálílì kọ́ gbogbo àwọn tí ń sọ̀rọ̀ yìí ṣe. Èé a ti ṣe tí àwa fi ń gbọ́ olúkúlùkù ní èdè wa nínú èyí tí a bí wa. Eléyìí gbọ́dọ̀ yé wa. Kí a má gbàgbé Máàkù orí 16 16 nígbà tá a kẹ̀sí 17, Jésù fi dá àwọn àpọ́sítélì rẹ̀ lójú pé nígbà tẹ́mi mọ́ bá bà lé wọn, wọ́n ó máa lé onírú àwọn ẹ̀mí èṣù jáde, wọ́n ó sì máa fi onírú èdè mìíràn sọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì. Nígbà tí ẹ̀mí Ọlọ́run bà lé àwọn àpọ́sítélì, a sọ fún wa nínú ẹsẹ̀ Bíbélì yìí pé wọ́n bẹ̀rẹ̀ sí í fi onírúurú èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí ti fún wọn ní ohùn. Àwọn olóyìnbó á sọ pé as the Spirit gave utterance. Bí ẹ̀mí ti fún wọn ní ohùn, òun ni wọ́n ń sọ onírúurú àwọn èdè. Gbogbo àwọn tó sì wá sí Jerúsálẹ́mù láti wá ṣe àsè Pẹ́ntíkọ́sì tí wọ́n jẹ́ ọmọ Júù ní orílẹ̀-èdè gbogbo, wọ́n ń gbọ́ àwọn àpọ́sítélì bí wọ́n ti ń fi èdè abínibí wọn sọ̀rọ̀ tí wọ́n sì fi ń yin Ọlọ́run lógo. Ohun tá à ń sọ ni pé fífi èdè fọ̀ ó jẹ́ èdè mìíràn pẹ̀lú àlàyé tá a rí ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì. Kì í ṣe èdè tí ẹnikẹ́ni kò gbọ́, kì í ṣe èdè tí ẹnikẹ́ni kò mọ̀, kì í ṣe èdè áńgẹ́lì, èdè ìlú mìíràn tí àwọn àpọ́stélì ò kọ́. Ó ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ nípasẹ̀ ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ló gbé ẹ̀bùn yìí wá. Ẹ̀bùn ni láti sọ ní irú èdè mìíràn tí ẹnikẹ́ni kò kọ́ láti máa sọ. Kí nìdí? Láti fi wàásù ire fún ogúnlọ́gọ̀ orílẹ̀-èdè àti ogúnlọ́gọ̀ ìlú àti ogúnlọ́gọ̀ èdè, nítorí pé Ọlọ́run fẹ́ kí ìrere Jésù Kristi kó lọ sí ìlú, kó lọ sí agbègbè, kó lọ sórílẹ̀-èdè, kó sì lọ sí ibi tí a ti ń sọ ní irú èdè gbogbo.
ìdí tí Ọlọ́run fi ẹ̀mí yìí, ẹ̀bùn yìí fún àwọn àpọ́stélì nìyí. Ní ìgbà tí wọ́n bẹ̀ sí fi onírú èdè sọ̀rọ̀, àwọn tó wà níbẹ̀ ní ọjọ́ náà wọ́n ń gbọ́ wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní èdè abínibí wọn, wọ́n sì ń yin Ọlọ́run lógo. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tá a rí nìyí nínú Bíbélì nípa fífi èdè mìíràn sọ̀rọ̀, fífi èdè fọ̀, fífi èdè mìíràn sọ̀rọ̀ ògo Ọlọ́run. Èdè tí àwọn àpọ́sítélì ò kọ́, àwọn tó wà níbẹ̀ lọ́jọ́ Pẹ́ńtíkọ́sì pàápàá, wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe, wọ́n ní àwọn wọ̀nyí ṣé wọn ò kì í ṣe ará Gálílì ni? Kí ni ìdí tí wọ́n fi ń sọ̀rọ̀ ní èdè abínibí tí a bí wa? Ìyẹn túmọ̀ sí pé ẹ̀mí mímọ́ ti sọ̀kalẹ̀, torí pé àmì tá a fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ti bà lé àwọn àpọ́sítélì, òun ni wọ́n máa fi onírú èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run nípa ẹ̀mí Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nìyí tí a kọ́kọ́ rí nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run nípa ìfèdèfọ̀. Ẹ̀mí wá láti ọ̀dọ̀ Ọlọ́run, ó bà sórí àwọn àpọ́stélì. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ ká wo àpẹẹrẹ ìkejì. Àpẹẹrẹ ìkejì ṣẹlẹ̀ ní ilé Kọ́nẹ́líù. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé. Báwo la ṣe mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ti bà lé àwọn ènìyàn? Ní tá a ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kristi ni pé wọ́n máa sọ ní irú èdè mìíràn, èyí tí wọn kò kọ́, èyí tí wọn kò mọ̀ rí, orílẹ̀-èdè tí wọn ò tí ì dé rí. Èyí fi hàn pé ẹ̀mí Ọlọ́run alààyè ó ti bà lé wọn. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ta rí ní ìṣe àpọ́sítélì orí kejì, nígbà tí ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì. Ìṣẹ̀lẹ̀ ìkejì ó ní nínú ilé Kọ́nẹ́líù ní ìṣe àpọ́sítélì orí ìkẹwàá. Mo fẹ́ ká wo Bíbélì náà tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣe àpọ́sítélì orí kẹwàá, nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹrìnléníogójì 44, kí a wò títí dé ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta 46. Kí ni Olúwa wí? Kí ni Bíbélì sọ? Bí Pétérù ti ń sọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu, ẹ̀mí mímọ́ sì bà lé gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà. Iye àwọn tó bá Pétérù wá nítorí tí a tún ẹ̀bùn ẹ̀mí mọ́ sórí àwọn kèfèrí pẹ̀lú, nítorí wọ́n gbọ́, wọ́n fọ onírúurú èdè, wọ́n sì ń yin Ọlọ́run lógo. Nígbà náà ni Pétérù dáhùn, ó wí pé ẹnikẹ́ni a lè ṣòfin omi kí a má bàa baptisi àwọn wọ̀nyí tí wọ́n ti gba ẹ̀mí mọ́ bí àwa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé Kọ́nẹ́líù ó ní pé bí Pétérù ti ń la ẹnu rẹ̀ láti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún Kọ́nẹ́líù àti ìdílé rẹ̀, a rí kà pé ẹ̀mí Ọlọ́run bà lé Kọ́nẹ́líù àti gbogbo ará ilé rẹ̀. Báwo làwọn tó tẹ̀lé Pétérù àti Pétérù ṣe mọ̀ pé ẹ̀mí Ọlọ́run bà lé wọn? Wọ́n bẹ̀rẹ̀ sí í fi onírú èdè mìíràn sọ̀rọ̀, wọ́n sì yin Ọlọ́run lógo. Ọ̀kan lára àwọn àmì tá a fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ó bà lé ènìyàn nìyí ní ìgbà Bíbélì, ó ní pé wọ́n á máa fi onírú èdè mìíràn sọ̀rọ̀. Èdè tí wọn ò kọ́, èdè tí wọn ò mọ̀ rí, èdè tí ìlú tí wọn ò lọ rí. Ìyẹn fi hàn pé ẹ̀mí Ọlọ́run ó ti bà lé wọn. Ìbéèrè tá à ń béèrè ni pé ṣé Kristẹni lè fi èdè mìíràn sọ̀rọ̀ lónìí? Ìbéèrè tá à ń béèrè nìyí. A sì ti wo àpẹẹrẹ àkọ́kọ́ tí ṣe ti àwọn àpọ́stélì ní ìṣe àpọ́stélì orí kejì. A ti wo àpẹẹrẹ ìkejì. Ẹ ká tún wo àpẹẹrẹ ìkẹta. A ti wo àwọn àpẹẹrẹ méjì tá a wò, ó fi hàn wá pé Ọlọ́run nínú àánú rẹ̀ òun ló jẹ́ kẹ́mi mọ́ rẹ̀ kó bà lé àwọn àpọ́stélì àti Kọ́nẹ́líù àti ìdílé rẹ̀. Àmì tá a sì fi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ti bà lé wọn ni pé wọ́n máa sọ ní irú èdè mìíràn. Àwọn àmì eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ ká wo àpẹẹrẹ ìkẹta. Ẹ ká wo ìṣe àpọ́stélì orí 19.
ká wo Iṣẹ́ Àpọ́sítélì 19 ká kíyèsí láti ẹsẹ̀ kínní títí dé ìkẹfà. Ó ní ó sì ṣe ní ìgbà tí Àpólò tí ó wà ní Kọ́ríńtì tí Paul kọjá lọ ní ìhà ẹkùn òkè, ó wá sí Éfésù, ó sì rí àwọn ọmọ ẹ̀yìn kan, ó sì wí fún wọn pé ẹ̀yin á gba ẹ̀mí mọ́ nígbà tí ẹ̀yin gbàgbọ́. Wọ́n sì wí fún un pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mọ́ kan wà. Ẹ wò síwájú sí i. Ó sì wí pé ǹjẹ́ baptism wo ni a baptisi yín sí? Wọ́n sì wí pé sí baptism ti Jòhánù. Paul sì wí pé lóòótọ́ ni Jòhánù fi baptism ti ìrònúpìwàdà baptisi. Ó sì wí fún àwọn ènìyàn pé kí wọn kí ó gba ẹni tí ń bọ̀ lẹ́yìn òun gbọ́, èyí ni Kristi Jésù. Ní ìgbà tí wọ́n gbọ́, a baptisi wọn ní orúkọ Olúwa Jésù Kristi. Nígbà tí Paul sì gbé ọwọ́ lé wọn, ẹ̀mí mọ́ sì bà lé wọn, wọ́n sì ń fọ èdè mìíràn, wọ́n sì ń sọ tẹ́lẹ̀. A tún rí àpẹẹrẹ mìíràn. Àpẹẹrẹ tá a rí ni pé àpọ́stélì àwọn wọ̀nyí ló ní agbára láti gbọ́wọ́lé ni lórí láti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Àmì ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí ó ní ìfèdèfọ̀, ìsọtẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàrí nínú ìwé Kọ́ríńtì kínní orí 12 láti ẹsẹ̀ kínní títí dé ìsàlẹ̀. Àwọn Kristeni, àwọn ọmọ ẹ̀yìn 12 tó wà ní Éfésù ní a gbọ́ pé a kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí kì í ṣe ẹ̀kọ́ ìbáptísì Jésù Kristi. Paul sì béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ ohun tí ń jẹ́ ẹ̀mí mímọ́ rí? Àwọn sì sọ pé àwọn ọmọ ẹ̀yìn 12 sọ pé àwọn ò mọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀mí mímọ́. Ó wá béèrè pé irú ìbáptísì wo lẹ ṣe? Wọ́n sì dá Paul lóhùn pé ìbáptísì Jòhánù là á ṣe wá. Paul sọ pé ìbáptísì Jòhánù ó wà fún ìrònúpìwàdà, ó sì ń pe gbogbo èèyàn pé kí wọ́n dúró de ẹni tí ń bọ̀ lẹ́yìn òun tí ń ṣe Jésù Kristi. Nígbà tó baptisi wọn tán, àkíyèsí àkọ́kọ́ tí mo fẹ́ ká kíyèsí ni pé àwọn àpọ́stélì, nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́stélì a lè fi ẹ̀bùn ẹ̀mí mọ́ fúnni, èyí tí a rí àpẹẹrẹ rẹ̀ ní Iṣẹ́ Àpọ́stélì orí 19 láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ ìkẹfà. Ní ìgbà tí Paul baptisi àwọn ọmọ ẹ̀yìn 12 yìí tán, òun ni ó wá gbọ́wọ́lé wọn. Nígbà tó gbọ́wọ́lé wọn tán, ẹ̀mí mímọ́ bà lé wọn, wọ́n sì ń sọ ní irú èdè mìíràn, wọ́n sì ń sọ tẹ́lẹ̀. Ìbéèrè tá à ń béèrè ni pé ṣé Kristẹni lè sọ tẹ́lẹ̀ lónìí? A rí kà gbangba nínú Bíbélì pé àwọn àpọ́stélì àti àwọn Kristẹni ìgbà àwọn àpọ́stélì wọ́n ní ẹ̀bùn yìí nípa pé ẹ̀mí yìí sọ̀kalẹ̀ sórí wọn. Àwọn olóyìnbá sọ pé direct látọ̀dọ̀ Ọlọ́run wá, tàbí gbígbọ́wọ́lé àwọn àpọ́stélì tá a bá gbọ́wọ́lé àwọn ọmọ ẹ̀yìn lórí. Àti rí àpẹẹrẹ yìí. Ìbéèrè ni pé ṣé Kristẹni lónìí lè sọ tẹ́lẹ̀ bí? Ìbéèrè tá à ń wádìí, a sì ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nínú Bíbélì a ti rí kà gbangba pé àwọn àpọ́stélì, torí àwọn lẹni àkọ́kọ́ tẹ̀mí Ọlọ́run kọ́kọ́ bà lé, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í sọ ní irú èdè, onírú èdè tí wọ́n ń sọ, onírú èdè tí àwọn ènìyàn gbọ́ ni, onírú èdè táwọn èèyàn gbọ́ tí wọ́n sì yin Ọlọ́run lógo pé wọ́n ń sọ̀rọ̀ ní èdè abínibí wa. Àkíyèsí, kì í ṣe èdè tí ènìyàn ò mọ̀, kì í ṣe èdè áńgẹ́lì, kì í ṣe èdè tí ẹnikẹ́ni ò lè túmọ̀ rẹ̀, kì í ṣe èdè tí kò nítumọ̀ ni àwọn àpọ́stélì. Èdè tí àwọn ènìyàn ń sọ òun ni àwọn àpọ́stélì sọ, tí wọ́n sì gbọ́ olúkúlùkù wọn tí wọ́n yin Ọlọ́run lógo ní ìgbà náà. Àpẹẹrẹ pé ẹ̀mí Ọlọ́run bà lé wọn nìyí. Ó sì ṣẹlẹ̀ nínú ilé Kọ́nẹ́lì bákan náà. Ó sì ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn 12 ní ìgbà tí Paul àpọ́stélì ní ìgbà tó gbọ́ wọn lé wọn. Kí la lè rí kọ́, kí la lè rí dìmú nínú àwọn kan wọ̀nyí? Ẹ̀mí Ọlọ́run nígbà tó bá bà lé èèyàn direct, èèyàn bẹ̀ sí sọ tẹ́lẹ̀. Àwọn àpọ́stélì pàápàá lágbára láti gbọ́wọ́lé ní lórí, láti gba ẹ̀bùn ẹ̀mọ́
kí àwọn ọmọ ẹ̀yìn ní ìgbà májẹ̀mú titun kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń sọ tẹ́lẹ̀, kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń fi èdè mìíràn sọ̀rọ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Adlẹ̀ tún sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12 pé ìfèdèfọ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀bùn ẹ̀mí, one of the spiritual gifts. Ìfèdèfọ̀ ni. Kí nìdí tí Ọlọ́run fi rán ẹ̀mí yìí sí àwọn Kristẹni àkọ́kọ́ láti máa bá wọn pé, láti máa tọ́ wọn? Ìdí ẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kí ìhìnrere Jésù Kristi ó lọ sí orílẹ̀-èdè gbogbo. Ọlọ́run sì fẹ́ kí àwọn tí yóò gbé ìhìnrere náà káàkiri kọ́ ní ẹ̀bùn yìí láti máa sọ ní irú èdè níbi gbogbo tí wọ́n bá lọ, láti máa fi kọ́ àwọn ènìyàn, láti máa fi gbé àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tí kò gbàgbọ́, láti fi gbé wọn ró pé Ọlọ́run ń bẹ, Ọlọ́run sì wà láàyè, ó sì ní agbára. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú kókó ìbéèrè tí a ń béèrè nínú ẹ̀kọ́ lónìí, pé ṣé Kristẹni lè fi èdè sọ̀rọ̀, ó lè fi èdè mìíràn sọ̀rọ̀ lónìí? Àwádìí tí a ń wádìí rẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run nìyí. So a ti sọ fún wa pé ìfèdèfọ̀ ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀bùn ẹ̀mí tá a ní nínú ìwé Kọ́ríńtì orí 12 láti ẹsẹ̀ 1 títí dé ìsàlẹ̀. Ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀bùn náà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tó wá tó, nígbà tá a bẹ̀ sí kẹ́kọ̀ọ́ lọ, a rí ní Kọ́ríńtì kínní orí 13, Kọ́ríńtì kínní orí 13, a rí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wa níbẹ̀ tí a gbọ́dọ̀ gbéyẹ̀wò, torí pa ti rí pé ẹ̀bùn yìí wà pẹ̀lú àwọn àpọ́sítélì ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀. Ẹ̀bùn yìí àwọn àpọ́sítélì pàápàá fún àwọn ọmọ ẹ̀yìn, àwọn ará nínú ìjọ. Ẹ̀bùn yìí wà pẹ̀lú wọn ní àkókò náà. Eléyìí gbọ́dọ̀ yé wa torí pé tá a rí kà nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ìbéèrè tá a wá ń béèrè ni pé ǹjẹ́ a sì rí ẹ̀bùn náà nínú ìsìn Ọlọ́run lónìí? Ṣé Kristẹni lè fi èdè fọ̀, ó lè fi èdè mìíràn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀mí mímọ́? Ìbéèrè tá à ń béèrè nìyí, a sì fẹ́ fi ìdáhùn sí. So a ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nínú Bíbélì ní ìgbà tí ìjọ Jésù Kristi Olúwa wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, a fún àwọn àpọ́sítélì pàápàá gbẹ́wọ́lé àwọn ọmọ ẹ̀yìn lórí láti gba irú àwọn ẹ̀bùn yìí, láti fi jẹ́ kí iṣẹ́ Ọlọ́run àtìjọ Ọlọ́run kó fi ẹsẹ̀ rinlẹ̀ nínú ìgbàgbọ́, kí a sì kọ́ àwọn aláìgbàgbọ́ láti mọ Ọlọ́run, láti mọ̀ pé Ọlọ́run ń bẹ láàyè. Ó sì fẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó lọ sí onírúurú ibi gbogbo, onírúurú èdè gbogbo, onírúurú àṣà gbogbo. Eléyìí gbọ́dọ̀ yé wa. Gbọ́n nígbà tá a dé ìwé Kọ́ríńtì kínní orí 13, nígbà tá a wo ẹsẹ̀ 8 rẹ̀, Pọ́ọ̀lù nípa ìmísí Ọlọ́run sọ àsọtẹ́lẹ̀. Kí ló wí? Ẹgbọ́n tó wí o. Ó ní ìfẹ́ kì í yẹ̀ láé, ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni, wọn ó dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni, wọn ó dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Ká tó tẹ̀síwájú, Pọ́ọ̀lù ti sọ àsọtẹ́lẹ̀ pé ìfẹ́ kì í yẹ̀ láíláí. Ó ní bó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni, ó sọ àsọtẹ́lẹ̀ pé yóò ṣe kí ni? Yóò dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni, ìfèdèfọ̀, ó ní yóò dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Ìmọ̀ ó túmọ̀ sí ìmọ̀ látọ̀dọ̀ Ọlọ́run. Àwa lónìí tí a bá fẹ́ láti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn, ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Bíbélì ni ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. A ò ní sọ̀rọ̀ láti inú ọpọlọ wa, a ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ohun tí Bíbélì wí, torí pé ìmọ̀ Ọlọ́run òun ló bí Bíbélì, òun ló fún wa ní Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Paul apostoli ti sọ tẹ́lẹ̀ pé ìsọtẹ́lẹ̀ ni, ahọ́n ni, ìmọ̀ ni. Ó ní gbogbo rẹ̀ tó bá yá, ìkan á dópin, ìkan á dákẹ́. A lè sọ fún wa pé tó bá jẹ́ pé ìmọ̀ ni, yóò di asán. A ti sàsọtẹ́lẹ̀ rẹ̀. Eléyìí sì gbọ́dọ̀ yé wa dáadáa. Kí wá ló fà á? Kí la wá sọ pé yóò ṣẹlẹ̀ tí gbogbo rẹ̀ yóò fi dópin? Ẹ gbọ́ o.
ó ní nítorí àwa mọ̀ ní apá kan àwa sì ń sọ tẹ́lẹ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà tí èyí tí ó bá pé bá dé, èyí tí ń ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà ní èwe, èmi ń sọ̀rọ̀ bí èwe, èmi ń wòye bí èwe, èmi ń gbèrò bí èwe, ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fìwà èwe sílẹ̀, nítorí pé nísinsìnyí àwa ríran bàìbàì nínú àwòjìjì, ṣùgbọ́n nígbà náà ní ojúkojú, nísinsìnyí ni mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi yóò mọ̀ gẹ́gẹ́ bí mo ti di mímọ̀ pẹ̀lú. Ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. A sọ fún wa pé tó bá tó àkókò kan pé ìsọtẹ́lẹ̀ ni yóò dópin, ẹ̀bùn ahọ́n ni yóò dákẹ́, ìmọ̀ ni yóò di asán. Ìbéèrè ni pé àwa ń kẹ́kọ̀ọ́ sí pé ìgbà wo lọ́lọ́run sọ pé yóò dópin. Nígbà tá a wo Kọ́ríńtì kìíní orí 13, nígbà tá a wo ẹsẹ̀ 9, ó ní nítorí àwa mọ̀ ní apá kan àwa sì ń sọ tẹ́lẹ̀ ní apá kan. Paul apọ́stélì ó sọ tẹ́lẹ̀ nípa ìmọ̀ tọ́lọ́run fún ní apá kan. Pétérù apọ́stélì ó sọ tẹ́lẹ̀ nípa ìmọ̀ tí Ọlọ́run fún ní apá kan. Gbogbo àwọn apọ́stélì wọ́n sọ tẹ́lẹ̀ nípa ìmọ̀ tọ́lọ́run fún wọn ní apá kan. Kò sí nínú gbogbo àwọn apọ́stélì tó mọ gbogbo ìmọ̀ Ọlọ́run papọ̀. Apá kan, apá kan, apá kan là ń fi ìmọ̀ àti àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Wọ́n sì ń sọ ọ́ ní apá kan. Ó ní ní ìgbà tí èyí tí ó bá pé bá dé, èyí tí ń ṣe ti apá kan yóò dópin. Kí ni èyí tí ń ṣe ti nígbà tí ìmọ̀ pípé bá dé? Èwo ni tí ń ṣe ti apá kan? Ìsọtẹ́lẹ̀, ahọ́n àti ìmọ̀, a sọ pé yóò dópin. Ní ìgbà tí gbogbo ìmọ̀ Ọlọ́run tí a ti kó wọn papọ̀, tí a ti kó gbogbo ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, tí ìmọ̀ Ọlọ́run àti ìwàláyé Ọlọ́run ti di àkọsílẹ̀ nínú Bíbélì, ìsọtẹ́lẹ̀ ni, ahọ́n ni, ìmọ̀ ni, a sọ fún wa pé yóò wà ní apá kan, yóò dákẹ́. Ìbéèrè ni pé àwọn tí wọ́n ń fi onírú èdè mìíràn sọ̀rọ̀ lónìí, tí wọ́n ń sọ onírú èdè tí a kò gbọ́, tí ò sì sí ìtumọ̀ fún, a wo àlàyé nínú ìwé Kọ́ríńtì kìíní orí 14. Gbọ́n nínú ohun tá a ti gbéyẹ̀wò, a ti mú ohun ìlérò méjì jáde. Ìlérò àkọ́kọ́ ni pé àwọn kan gbàgbọ́ pé ẹ̀bùn ahọ́n ó sì wà lónìí, ó sì jẹ́ kéèyàn ṣáà sọ ohun tó bá jáde lẹ́nu rẹ̀ kó sọ jáde, kó bẹ̀ sí sọ ní irú, bá sọ ohunkóhun tó bá ti wù jáde, yálà ó nítumọ̀ yálà kò nítumọ̀, ìyẹn fi hàn pé ẹ̀mí Ọlọ́run ti bà lé ni. Àwọn ìlérò àkọ́kọ́ nìyí. Ìlérò èkejì ni pé ìdí tí Ọlọ́run fi ẹ̀bùn ahọ́n fún àwọn Kristẹni àtàwọn àpọ́sẹ́lì, ó ní pé kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè sáré ní orílẹ̀-èdè gbogbo, kí àwọn ènìyàn lè ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tí ẹ̀bùn ahọ́n tó ṣe di mímọ̀ ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀ nìyí, kí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn kó lè ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ní ìgbà tí a ti kó àkópọ̀ gbogbo àsọtẹ́lẹ̀ àwọn àpọ́sítélì àtàwọn ènìyàn Ọlọ́run, a sọ fún wa pé ahọ́n ó ti dákẹ́. So bí ènìyàn bá ń sọ tó bá ń fi èdè fọ̀ lónìí, kí ni ìtumọ̀ ohun tó ń sọ? Ṣé àwọn tó ń fèdè fọ̀ fún, ṣé wọ́n gbọ́ ohun tí ó ń sọ? Bí ènìyàn bá ń sọ èdè tí àwọn tó ń gbọ́ ò gbọ́, a sọ fún wa pé ó ń bá ara rẹ̀ sọ̀rọ̀, torí pé òun ló mọ ìtumọ̀ ohun tó ń sọ. Ohun tí ìwé Kọ́ríńtì kìíní orí 14 láti ẹsẹ̀ kìíní sísàlẹ̀, ohun tó kọ́ wa nìyí. A ó wò ó. Àwọn ìlérò méjì yìí, òun ló jẹyọ lọ́wọ́lọ́wọ́ tí a gbọ́dọ̀ kíyèsí bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Kókó ẹ̀kọ́ yìí sọ pé ṣé Kristẹni lè fi èdè fọ̀ lónìí? A sì ti gbé yẹ̀wò pé lóòótọ́ a rí kà ní Bíbélì pé àwọn àpọ́sítélì
àtàwọn Kristẹni àkọ́kọ́ wọ́n fi èdè mìíràn sọ̀rọ̀. A fi Ọlọ́run bẹ̀ wá pé ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú ní ọ̀sẹ̀ mìíràn torí pé a ò tí ì parí rẹ̀, a sì fẹ́ gbé àgbékalẹ̀ lórí ohun tí Ọlọ́run kọ́ wa ní Kọ́ríńtì kìíní orí 13 àti Kọ́ríńtì kìíní orí 14. Ìfẹ́ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ìmọ̀ ọ̀rọ̀ rẹ̀ àti orí ọ̀fẹ́ rẹ̀ yóò fi hàn wá, yóò sì kọ́ wa mọ̀ ṣe. Inú wa dùn, ayọ̀ wa kún fún orí ọ̀fẹ́ tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run láti jẹ́ ọ̀kan nínú àwọn àlàyé lónìí. Ìbùkún Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Tí ẹ bá fẹ́ béèrè ìbéèrè tàbí ẹ fẹ́ ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa pé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.